Bogunbajelo. Ojo gate, o fẹsẹ̀ méjèèjì tiro, ọmọ Ádámù kan sàn lórí, aráyé sọ pé ijó ló ń jó, wọ́n ní ijó ló ń jó. Alùbàtà ń darí ó ń lùlù, ọlọ́gbọ́n ló lè jó, ọlọ́gbọ́n ló lè jó. Ọ̀rọ̀ yìí ti dàrú o, òkùnkùn yìí ta kókó, ó ta kókó. Lọ́wẹ̀ làwọn lùlù àgídìgbò, ọlọ́gbọ́n nìkan ló lè jó, ọlọ́gbọ́n nìkan ló lè jó. Ṣé òkùnkùn tó lọ́dọ̀ Òṣùpá lọ́rọ̀? Wọ́n ti dóṣùpá lọ́rọ̀. Bogunbajelo, ọgbọ̀n ṣì máa jẹ́ bọ̀ wá, ẹ ṣì máa jẹ́ bọ̀ wá. Ọ̀tá fàsókè yìí dóborí. Ẹ̀san àtẹ̀ ọ́, ẹ̀san ṣì ń bọ̀ wá, ó ṣì ń bọ̀ wá. Ayé ànàmọ́láyé, ọmọdé burúkú ó bójú ẹ̀yìn. Kúlẹ̀ lọ ṣe ẹ̀fẹ̀ rà fún ní kí báyìí rà wá. Òjòkó lolúwẹ̀rẹ̀ ń parí, olúwẹ̀rẹ̀ ń parí. Àhàyé ànàmọ́láyé, èyí ẹlẹ́dẹ̀ àkùkù dọ́yà lọ́jọ́ kan, ariwo rẹ̀ lákòókò pọ̀. Ọ̀rẹ́ Àjọkẹ́, ó yá gbàgbàgbà lọ́wọ́ mi kó mu. Ọkọ mi, ó yá mu díẹ̀ mbẹ́ káre. Lanu Àjọkẹ́, lanu kó mú. Mọ́mì. Ṣé yẹ pé látijọ́ tí ọmọ yẹn ti kúrò nílé ìbáyìí ni sista mi ò ti sọ̀rọ̀ mọ́? Ẹ̀dẹ̀ ń ṣe ti gbogbo àwọn èèyàn ń bọ̀ sí. Ó wá di pé kẹsẹ̀ tẹ̀gbọ́n mi báyìí ní gbogbo ẹ̀ dojúrú. Kí ló ń ṣẹlẹ̀ báyìí náà? Àjọkẹ́, àbíkú ẹ wá fẹ́ solóògùn mi dèké báyìí. Ṣé o gbọ́n táàbúrò ẹ sọ? Mo ń ṣe taráyé, mo ń rí ṣe, mi ò wá rí tèmi ṣe. Ó fi hàn pé òrírí òríra ẹ̀. Àbí? Ó ti yé mi, mò ń bọ̀. Ó yé mi, àǹdó tí o, mò ń bọ̀. Gbogbo agbára tí mo ní ni mo ti sà gẹ́gẹ́ bí ọmọ àwò. Ewé tí mo mọ̀ mo ti já, egbò tí mo mọ̀ mo ti wà. Síbẹ̀síbẹ̀ pàbó ni gbogbo ẹ̀ bọ́ sí. Bàbá wo, ẹ má wò mí ní ìran, kí lọ̀nà àbáyọ? Ìyá àgbà, ọ̀rọ̀ ọmọ tí à ń sọ̀rọ̀ rẹ̀ yìí, ọ̀rọ̀ rẹ̀ ò lẹ́bọ, bẹ́ẹ̀ ni kò ní ètùtù. Ó dìgbà tó bá fojú kan ọmọ rẹ̀, kára rẹ̀ tó lè yá, kó tó lálàáfíà. Ó dìjọ́ tó bá tó fojú kan mẹ́. Àlàáfíà tó máa dé. Bàbá wo, ọmọ tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí, ọmọ tó sọnù tá à ń wá yìí, kí la ṣe fẹ́ mọ̀? Ṣé ó sì wà lórí èèpẹ̀ ni? Ṣé kò kú ni? Ọmọ ń bẹ lókè èèpẹ̀ o. Kódà nísìnyí padà bọ̀ nílé.
àmọ́ ṣá kí ni. lọ́wẹ̀ làwọn lùlù àgídìgbò ọlọ́gbọ́n nìkan ló lè jó ọlọ́gbọ́n nìkan ló lè jó. Dàpọ̀ kí ni mo ń ṣe ọ báyìí lórí ìrònú yìí náà ló sì tún á wà ebi mo ti sọ fún ọ bó bá wo ra rẹ báyìí àbí tó bá ń jáde lọ títì ṣé èèyàn wá wí pé ẹ wò ó ẹlẹ́wọ̀n ni o òòjọ ẹlẹ́wọ̀n wọn èyí sì kọ́ sórí ẹlẹ́dàá sì ti bọ́ ọ ṣe orí rẹ ti bá ẹ jagun àjàyè ó ti jagun àjàbọ́ ó sì wá àjókòó kábí ó wá ń ronú lórí ìrònú tí wọ́n ń wò ń ké máa bímọ rẹ̀ bí orí fífọ́ ara gbígbóná òun ni ìrònú mọ́ ń bí o mo sì ti wí fún ọ lọ́pọ̀ ọgbà pé kó ọmọ ronú mọ́ dákun. ẹ ní kí n fọkàn balẹ̀ ẹ jọ ìdí pàtàkì gan-an tí mo fi sá kúrò lẹ́wọ̀n báwo ni mo ṣe fẹ́ ṣe. mo ebi kí n ti mú ọdọọdọ màmá ni iyún ẹ ṣe nǹkan tó lè ra ṣórí màmá tí wọ́n ń wò ń abiyamọ abọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀ ni gbogbo àbáwá ní àyìn màmá ń gan làwa gan fẹ̀mí tẹ̀ àwọn gan làwa gan gbójúlé lẹ́yìn ọlọ́run ọba báyìí màmá ni mo sì ti wí fún ọ bí ẹ bá ṣe pé màmá rìnrìn àjò ni kí a ní ń ti mú ọ dé bẹ́ẹ̀ orí rẹ sì ti bá ọ ṣe màmá ò dé lọ́la bí màmá bá sì ti dé èmi ó fà ọ lọ́wọ́ lọ bá wọn bàbá sì ti débẹ̀ ó kò ó rò fún wọn ó sì dá mi lójú pé ẹlẹ́dàá tìrẹ náà yóò bọ́ ṣe tiẹ̀ láṣẹyànjú fọkàn rẹ balẹ̀. Ojo gàtẹ́ mo fẹsẹ̀ méjì tìró ọmọ ádámù kan sàn lórí aráyé sọ pé jó ló ń jó wọ́n ní ijó ló ń jó. Arẹwà kí ló ń ṣe nù. ẹ̀yin náà ni mò ń dúró de kẹwàá gbé mi. Really? Yeah. Ó dẹ̀ ti dáńgbà yẹn èmi náà dẹ̀ mo ti dé yìí ṣé wàá wọlé wá ká. Okay. Ó ta kókó. Níbo dẹ̀ wá ní kí àgbéra lọ wá. Any place of your choice. Ilé ìtura nǹkan. Of course, we're okay. Oh, all right. Yeah. Okay. Just give me a minute. Okay. Professor Adé manager mi. Hello. Manager. Sórí gbogbo àwọn appointments tí mo ní lè ní mi ò rò bí máa lè make ó ní àwọn kankan tí mo dáwọ́lé tó dẹ̀ wà very very important to my life. Oh yeah. Ẹ wò bóyá kẹ́ kúkú sọ fún wọn wípé ẹ ní lè wá síbi iṣẹ́ for the rest of the month nítorí pé gbogbo àríyá tí mo máa tẹ́yìn sí gbogbo fàájì tí mo máa tẹ́yìn sí mo sure wípé ẹni fẹ́ lọ sílé mu. Manager má ti drop jọ sọ fún wọn pé kí wọ́n padà wá lọ́la tó bá ṣe é ṣe màá rí wọn tó bá dẹ̀ ṣe é ṣe you can book appointment mi màá ṣàwá bá ṣe máa ríra wa because iṣẹ́ tí mo kóra mi sí yìí ìwọ náà rẹ́rìn á fẹ́ tóṣù kan ó possible kó tóṣù kan mi ò ṣàwádà ó ṣé pé mi ò nílé bí nǹkan tó wà wájú mi ọ̀rọ̀ mi ti dayọ̀ wọ́n ló mọ̀ bye bye my dear ibi tí mò ń gbé lọ ilé aláyọ̀ ni tí ọgbọ́n bá rí òun àwọn ẹ̀sùn. Let's move it. Let's move it. Agẹ́lì ni ọ̀hún kan sọ fún ẹni ọ̀ ó joyìnbó gbogbo ara ló fi joyìnbó.
Chief, wait. Any sùúrù now. Hold on now. At least, allow me kí n wọ bathroom, kí n undress, kí n dey freshen up. Wà rẹ̀ ń ta sánsán, ó bá mi lára mu dáadáa. Dey freshen up. Chief, hold on, please. Any sùúrù. My kissing on your forehead. Can I enjoy you lot ma fi padà dé? Ma ṣe sí forehead, ṣe sí bíbí. Bí ẹni mo point. Calm. Mission 1 accomplished. Yes, mission accomplished. Who's? Bogunbajelo. Èmi ni who's? Ọgbọ̀n ṣì máa jẹ́ bọ̀ wá. Who's? Ẹ ṣì máa jẹ́ bọ̀ wá. Ọ̀tá fàsókè yìí. Ayọ̀! Ayọ̀! Látọjọ́ ìbò lẹ lọ ẹ káàbọ̀, ara mú mi ò dáa. Wọn ò lè jẹun gan, wọn ò lè sọ̀rọ̀, inú yàrá mi gan ló wà. Ẹ má bọ̀. Èmi rorò pé, èmi mà rorò pé. Ike tó wà, a ní máa lo brains yẹn, ọpẹ́ olórí ibú wo ló dá. Is he your brothers? Is it your brothers? Iskiru, kò yé ẹ ní. Má ṣàlàyé tó máa yé ẹ very well. Sórí àtijọ́ tí Ayọ̀lá tó ti lọ, mọ́mì kò jẹun dáadáa. Gbogbo oúnjẹ tí mò ń sè, ẹnu òkúrò ni wọ́n fi ń jẹ. Tí wọ́n rí ẹnu òkúrò tí wọ́n fi ń jẹun yẹn, wọn ò ní fi jẹun mọ́, wọ́n máa fẹ́ ẹnu dùdù jẹ́. Ẹnu òkúrò kọ́, ẹnu Emeka ni. Ẹnu òkúrò, ó láìpẹ́ ẹnu Christopher. Èmi rorò pé, ó máa jìyàn kó tó ṣe yàn. Orí ẹ̀ gbà ó. Rorò pé. Òkùnkùn ṣú. Ẹnu òkúrò. Fèrèmù. Bọ̀dẹ̀ ìmọ́lẹ̀ àtàn. Ìmọ́lẹ̀ àtàn. Mọ́mì. Àwọn rẹ̀. Bẹ́ẹ̀. Mọ́mì. Mọ́mì. Ayọ̀lá. Jókòó. Ayọ̀lá. Ibo lọ sí mi. Ayọ̀lá. Látọjọ́ yìí. Mọ́mì tí ó sọ̀rọ̀. Ibo ló lọ láti jọ yìí? Mo ti lọ, mo ti dé ìsìn ìfọkànbalẹ̀, mo ti dé. Ìfojú mi sọ̀nà púpọ̀ jù. I'm sorry. Ayọ̀lá. Pẹ̀lẹ́, kí ló máa jẹ, kí ló máa mú? Mo wà okay. Máa gbóyán fún ẹ, máa gbóyán. Oh, mommy. Carol. Good morning, ma. Morning, my darling. Báwo ni night? Oh, pleasant. It was. Mo mama instruct àwọn àbúrò ẹ pé kó má wá disturb ẹni. Torí mo fẹ́ kó sùn dáadáa. Àti wí pé mo fẹ́ kó jẹ́ pé èmi ìyá ẹ ló máa kọ́kọ́ fojú rí láàárọ̀ ẹ. Gẹ́gẹ́ bí first wife ẹ tó miss ẹ gan. Thank you, mommy. And secondly, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run
fún ogun tí Ọlọ́run ọba ti bá wa ṣẹ́. Mo dẹ̀ gbà ládùúrà wípé ogun tí Ọlọ́run ti ṣẹ́ yìí lágbára Ọlọ́run kò ní gbérí mọ́. Àmín. Kò ní gbérí lórí ìwọ. Àbẹ́mi ìyá ẹ̀ àti àwọn àbúrò ẹ̀ tó kù lágbára Ọlọ́run. Àmín, àmín. And thirdly, mo fẹ́ kó dìde ńsìn kó tẹ̀lé mi lọ sí living room. Why? Why? Torí mo ní surprise kan fún ẹ. A very big surprise. Oh, okay. But the big surprise will have to wait. As you can see, me ò tí brush. So I need to first brush my teeth, then I'll freshen up. Ọkọ mi, má ṣe yẹn. Sori, bó wẹ̀ o, bó brush, ó dùn jù lọ́mọkùnrin. Oh, mo blush. Oh, so let's go. And do you know what? Gbogbo àwọn àbúrò ẹ̀ wọ́n ti wà nísàlẹ̀ tó ń dúró díẹ̀. Really? Wọ́n refuse láti jẹun látàárọ̀. Oh, wọ́n ní ọ̀tí tó bá dé sàlẹ̀. Oya, come down. Thank you, mommy. Everybody's waiting for you. Welcome home, my son. Come and say hello to everybody. Hello. Ṣé bó ṣe máa kí lẹ́gẹ́ pàdé ẹ̀ ní àti show tẹjọ ṣe kékeré? Oh, lẹ́gẹ́ show. And dálì rẹ̀ kọ́ girlfriend ẹ̀ ṣé o rí girlfriend ẹ̀ ni? Rose. Oh, Rose. Rose. Girlfriend me. Yeah. Rose, come over here. Come over. Rose, you. Oh, Rose. What's up? Oh, my darling, it's so good to have you back home. I know. Oh, yeah. Why are you raising? Oh, my God. Oh, that's so good. Come. Let's cut your cake, eh? Oh, yeah. But I don't cut it. I must spell Ayola. Then you will cut it. Are we ready? Yes. Are we ready? Yes. Okay. Let's spell Ayola. You cut the cake. Lẹ́gẹ̀lẹ́gẹ̀. Inú ẹ̀ dùn so tiri pàdé à. Ẹ ṣó bọ̀bọ̀. Oya, little shorty. Maybe of the house. Our wife. No. Oya. Yeah. Oya, Mommy. Yes, my love. Mommy. Ẹ ń fi nǹkan kan pamọ́ fún mi o. Bí kíni? Ọmọkùnrin gíga tó slim tí yẹlẹ́kọ̀ọ́ mú wá síbí báyìí. Mi kàn dédé rí mọ́ ni. Kí ló ṣẹlẹ̀? Kí ló fẹ́ ṣẹlẹ̀? Kò sí. Èèyàn wá fún àjò lọ́dọ̀ mi wí. Ó lóun níṣòro ká ràn án lọ́wọ́. A dẹ̀ ti ràn án lọ́wọ́. Nígbà tá a dẹ̀ ràn án lọ́wọ́ tán ṣé kò ní padà sílé ẹ̀ ni? Nígbà tá a jọ ládéhùn pé bí ni ó mọ̀ gbé títí láéláé. Ó ti bá tiẹ̀ lọ ni. Kí wọ́n fẹ́ fi máa pa wọ́n nínú yẹn. Okay. Ṣé mọ̀ pé mo lọ sí ọ̀dọ̀ sista mi? Ìgbà tí mo dé débẹ̀, ṣé mọ̀ pé mo ò dá mi mọ̀ mọ́ rárá ṣá?
Kí ló lédè? Mi ò mú ìgbà tí mo kí ó kàn dá mi lóhùn gan-an ṣábí ẹni tí ò tiẹ̀ mọ̀ mí rí rárá. Ó dà wò má jẹ́ ká rí bí ẹ̀ṣẹ̀ jẹ́ ká fi bí wò ó rí ìrìn àjò tó rìn yẹn ó mọ̀ pa àbá débẹ̀ àmọ́ tójú ẹ̀ rí lọ́nà àmọ́ tó fojú wí náà ẹ̀ lójú ọ̀nà ọbẹ̀ bóyá ó fẹ́ ká fi òun lára balẹ̀ ni jẹ́ àfi lára balẹ̀ dáadáa nígbà tára ẹ̀ bá balẹ̀ ó dá mi lójú pé a máa ṣe sí gbogbo wa bó ṣe ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó ti gbọ́ má rí i níyẹn pé ó ṣe ẹ o má rí i bẹ́ni pé ó ṣe ẹ o kò ṣe ẹ o jẹ́ àfi lára balẹ̀ ni. tó ti tán àbótúkù tó bá ti tán dìde kó bá ń wọ kíchìn ọ̀gẹ̀dẹ̀ dúdú méjì kan wà tí mo kó sórí tébù yẹn lọ sè fún mi kó jẹ́ ń jẹ́ fi iyọ̀ kékeré sí i. ṣòrí journey nìyẹn ẹni tó bá débẹ̀ ló lérò it was a very bad experience. Sorry, my darling. aṣá máa dúpẹ́ fọ́nà ni pé ó ṣọ́ mi lọ láyọ̀ ó dẹ̀ ṣọ́ mi padà dé láyọ̀. Àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. I miss you too. So gbogbo wa tí mo ti wá lọ yẹn báwo ló ṣe ń kó. Stop. Kí ni nǹkan tó ń gbìyànjú àti ṣe? Kí ni ìtumọ̀ ẹ̀? What does it look like? Kò yé mi náà nítorí ẹ̀ ni mo ṣe ń béèrè lọ bóyá o lè explain. Ibi mo fi kú bọ́ mi lẹ́jọ́. Kí bẹ́ẹ̀ ni kí ni lájọṣepọ̀? No, tell me, don't you think it is too early to do this? And besides, mo ẹ̀ṣẹ̀ dé ni, I still need some rest. No, what is too early? Látọjọ́ ètò ti lọ, mo mára dúró. Okay, n sì mo wan try láti súnmọ́ ẹ, wọ́n sọ fún mi pé it's too early. No, tell me what is too early? Ṣé mo ti sú ẹ ni? It is. Ó ti yé mi. Mo ti sú ẹ. Kò sí wàhálà, ó ṣì gan. No. My love for you remains unshakable. Ní gbogbo nǹkan tó wà láyé pátápátá, ìwọ ni mo nífẹ̀ẹ́ jùlọ. But unfortunately, I cannot have you now. Ó dẹ̀ ní ìdí pàtàkì tí mo fi lè bẹ́ẹ̀ lájọṣepọ̀. Please, bear with me. Torí Ọlọ́run, I have my reasons. Bear with me. I'm sorry. Sorry. Ọ̀rẹ́ mi, ó ṣe gan o. Mo tún pẹ̀lú ẹ̀ gidigidi. Ọlọ́run ilé ìgbìmọ̀ rẹ̀ á jẹ́ ká pẹ́ fúnra wa. Àmín. Ṣórí, kẹ́yìn sọ̀rọ̀ fún ẹ. Ọlọ́run ò ní jẹ́ kí ikú yá wa. Èṣù ò ní yá wa. Àìsàn onígbèwà gbé o. Àmín. Ó ṣe mo dúpẹ́ lọ́wọ́ ṣe gan ọ̀rẹ́ mi, ṣe gan. Ṣó tiẹ̀ rí, ikú kan ò ní wá yá. Àwọn àgbà máa ń sọ pé ogún ọmọdé wọn ò ṣeré fógún ọdún. Ṣùgbọ́n àwa a ṣeré ju ogún ọdún lọ, a ṣeré ju ọgbọ̀n ọdún lọ, a máa bára wa kalẹ̀ lágbára Ọlọ́run. Mo ti wá rùn kankan pé tí èmi bá ti máa rí, tí ìwọ náà ti máa rí, tí a dẹ̀ bímọ, láti lè jẹ́ kí iná ọ̀rẹ́ wa kó túbọ̀ tàn síwájú sí i. Tó bá jẹ́ ọkùnrin ni wọ́n bí, àbẹ́mi dẹ̀ mọ́ bọ́kùnrin tí wọ́n bóbìnrin, káwọn méjì fẹ́ra wọn. Bọ́sẹ̀ ọ̀rẹ́ mi ó ṣe mo ti gbọ́. Tó bá jẹ́ pé mo bí obìnrin nǹkan ọjọ́ kí ló máa ṣẹlẹ̀? Wọ́n á dẹ̀ ṣe lesbian. Orí ẹ̀ ti gbálẹ̀. Orí ẹ̀ ṣe kí ni orí ẹ̀ gbálẹ̀. Ó lè fi wá máa lọ. Lọ́dún Ọlọ́run. Ẹ kò sí wàhálà. Kò sí táyì. Ṣáàpì mi tó bá ti débẹ̀. Láti ṣe wá. Ọ̀rẹ́ mi sì wá máa sọ lórí fóònù. Mo ní láti pè ṣó. Kàyọ̀dé sí bọ̀bọ̀ ìlọ́la. Ọlọ́gbọ́n nìkan ló lè jó. Bẹ́ẹ̀ pè ṣó. Ọlọ́gbọ́n nìkan ló lè jó. Jàlámọ̀ṣẹ́ òkùnkùn tó lọ́dọ̀ ṣùpá lọ́rọ̀. Wọ́n ti tó ṣùpá lọ́rọ̀.
báwo ni. Mọ́mí, kí ni kan ṣẹlẹ̀ tí kò yé mi? Mọ́mí, ìgbà tá dúkìá sí débi pé olóòrùn wa kan tó súnmọ́ tó dolóògbé ń gbà ẹ̀ mo dárúkọ ẹ̀ létí gbọ́ ẹ̀ kó tiẹ̀ gbọ́ kó tiẹ̀ respond rárá. Ó tún láwọn ọ̀rọ̀ tá a máa bára wa sọ mo tún bá sọ kò tún respond. Mọ́mí débi pé olóòrùn tá a máa ṣe ń kíra wa mo tún wá kí i. Mọ́mí kò respond. Mọ́mí kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ gangan náà kò yé mi. Ọkọ mi sórí bí ó ṣe yẹ méjèèjì ni ó ṣe yé gbogbo àwa tá wà nílé. Ìwà Ayọ̀ọ́lá kan strange sí wa ni débi wípé Ayọ̀ọ́lá ọmọ bíi tí kitchen wà nílé kò sí gbogbo kọ́nà ìlú ilé tó rántí. Ṣùgbọ́n nígbà tí gbogbo ẹ̀ wá rí bẹ́ẹ̀ mo wá lọ gbàdúrà ó wá jẹ́ kó yé mi wípé ó normal kò rí báyìí pé with time we will ma change. In fact wọ́n ti ẹ̀ fún mi ní time duration pé títí 4 months pé ó máa pé gbogbo nǹkan tí ò rántí tẹ́lẹ̀ pé ó máa behave normal. Mo fura mo fura ṣé ti rí nsìn ìgbà tètè tó wá sọ pé wọ́n ní ká fún ní 4 months èmi ò bá advice pé ká fún ní 4 months ẹ ká máa fi wò ká máa wò why ká máa wo movement ẹ because mummy nǹkan tó ṣe Ayọ̀ọ́lá nǹkan tó pass through yẹn ẹlòmíì ò máa pass through ìlàtà ẹ̀ tó jẹ́ pé amọ̀bí tó wà báyìí ó lóun kò jẹ́ pé Ayọ̀ọ́lá jẹ́ ọmọ tó strong gidi gan ni he is a strong guy ṣe rí nǹkan tó mi máa sọ fún yín ni pé gbogbo ìrànlọ́wọ́ táwa náà lè ṣe la máa ṣe fún bó jẹ́ ká máa wá síbí báyìí ká máa bá sọ̀rọ̀ bóyá ó máa try àtẹ̀tẹ̀ recollect gbogbo memories ẹ̀ mummy ẹ wo ẹ má ronú mummy ẹ má ronú rárá o. Ọpẹ́ ni mò ń dú lọ́wọ́ Ọlọ́run ká sọ pé nǹkan mi ló já sí nǹkan kí n bá bọ́ lọ́hùn fà. Ẹ wo nǹkan ni mo fẹ́ ṣàfẹ́kẹ́ méjèèjì ṣe fún mi ẹ jọ̀ọ́ mo fi Ọlọ́run bá bẹ̀ yín ẹ má jìnnà sọ̀rọ̀ ẹ yín o bóyá tó bá ń rí ẹ méjèèjì lójoojúmọ́ bóyá tẹ bá jọ ń sọ̀rọ̀ bóyá gbogbo nǹkan tẹ bá sọ ọmọ máa wá sí ìrántí ẹ jọ̀ọ́ ṣáà má jìnnà sí ẹ jọ̀ọ́ ẹ má fi dé mi nìkan ẹ dẹ̀ má wò mí ràn. N tí mo fẹ́ kí n máa ṣe ojú pé wọ́n mú fẹ́ kí n máa gbàdúrà àti pé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó ń sọ lẹ́ẹ̀kan yẹn àwọn náà máa try a máa wá bí lóòrèkóòrè a máa bá ṣe ní bẹ́ẹ̀ tá a bá ṣe wọ́n tá à ń bá ṣe tá à ń lọ àti improve. Abiyamọ tó tọ́ lè mi ibi ò fi àdúrà ṣeré rárá mo gbà mo ń gbàdúrà bẹ́ẹ̀ ni mo gbà wẹ̀ kọ́ ló ń jọ kọ́ ló ń ṣàánú mi. jà ló mọ̀ ṣe òkùnkùn tó lọ́dọ̀ òṣùpá lọ́rọ̀ wọ́n ti tó ṣùpá lọ́rọ̀. Baby mi, báwo ló ṣe rí mi sí? Wow, you look good. Thank you, my dear. But aṣọ tó wọ̀ yìí, ṣé bó sọ pé ò tí marry? Yeah. But aṣọ tó wọ̀ yìí, ó jọ nǹkan tí wọ́n máa ń rán fún bíi wedding, you know? Baby, ó mọ̀ pé ọ̀dọ́mọdé tiwa ọ̀dọ́mọdé olówó kò ń ṣe gbogbo ìgbà náà la máa wọ suit àbí máa wọ armless ká tó jáde. Ọ̀dọ́mọdé tiwa ti nìkan tí àgbà ni. Ó ti in fact ìgbà tí nice wá kí mi tó lọ bí a week ń lé mi òun ló yẹ kó kọrin fún mi. Èmi ló ń pè ní ọmọ ojúmọ́ kan ìmọ̀ kan ara kan àṣà kan just like chameleon. Báwo ló ṣe sí? Well, it's nice. Thank you, dear. Okay, animal law, eh? Okay. Yeah, baby. After you. Thank you. Sexy baby. Thank you. Baby mi, mo máa bá ẹ ṣeré gan lálẹ́ yìí o. Eré tí mo bá ẹ ṣe, ó máa dàbí pé o ṣe wẹ́ẹ̀rì ni. In fact, bó ṣe mi wọlé, kọ́ ló ṣe máa rìn jáde. Mo ń wò pé bóyá kí bẹ̀rẹ̀ látòrí, àbí kí bẹ̀rẹ̀ láti ẹsẹ̀. But tínú bá bí mi lè bẹ̀rẹ̀ látẹ̀yìn. Tí bá wá bínú tán, màá wá wà lókè téńté, máa gbòkè wọlé. Yeah, baby mi lọ change. Let's start the business. Just hold on. Mo máa like láti béèrè àwọn questions kan lọ́wọ́ ẹ. Baby mi,
jẹ́ ká ṣeré tán bó tẹ̀ jẹ́ ẹ̀kan náà kó tó béèrè question jọ. No, kò ṣọ̀rọ̀ tó pọ̀. Okay, anything for you, baby. Kí ló dé tó fi jẹ́ wípé ẹni tó bá pààyàn wọ́n máa ní kàn pa padà tàbí ẹni tí ó bá ṣe ìkà wọ́n á ní kí wọ́n fún ní ìdájọ́ tó tọ́ àti ètò yẹ. Baby mi, gbogbo wa náà la mọ̀ pé èèyàn tó bá ti pààyàn kò ní ẹ̀tọ́ láti gbélé ayé. Ẹni tó bá fìyà jẹyàn náà ó di dandan náà kàn fi ìyà tó bá tọ́ láti fi jẹ. For example, baby mi, wo àwọn ọmọ kéékèèké wa ìsìn tó bá ti ní change kan àwọn bẹ̀rẹ̀ sí ní gbé obìnrin gbé dúdú gbé pupa àwọn máa bá wọn ní àjọṣepọ̀ tó bá wá lóyún fún wọn tán wọ́n máa sọ pé àwọn tí rẹ̀ lé àwọn kan ló lóyún ìgbàṣègbà àwòṣàwò wọn pa àwọn yẹn náà àwọn kan wọ́n ní ìjìyà tó tọ́ láti jẹ. Oh baby, let's forget about that. Let's go back to business, baby. Go and pull up, man. Léyìí tó já sí wípé ẹlẹ́ṣẹ̀ kan ò gbọ́dọ̀ lọ láì jìyà. Not really. Kò ń ṣe gbogbo wa náà torí Ọlọ́run dá wa jù wá lọ. Àwa kan wà tí Ọlọ́run gbé ilé ayé lé ní ọwọ́. Bí wà wá ń sìn. Anything, baby, anything nílé ayé yìí táwa bá ti ṣe àṣìpé ni torí àwa ti mọ wọ́n wẹ̀ àti bá àgbà jẹun. All right. Yeah, baby. Another mission accomplished. Yes. Another mission accomplished. Irú ẹ̀rín wo ló rín yẹn? Mo gbọ́ tó sọ pé mission accomplished. Ẹ̀rín. And mission accomplished. Yeah. Mi ló yẹ kí n máa bí ẹ. Yes. Mo gbọ́ tó rẹ́rìn gan. Mo lè wò pé irú ẹ̀rín wo nìyẹn? And as your girlfriend, mo demand láti mọ reason tó ṣe ń rẹ́rìn bẹ́ẹ̀ yẹn. Rose. Oko kì í jẹ́ ti bàbá tọmọ. Kó má lálà. Henceforth. I mean, henceforth. Don't you ever pass your boundary again. Boy, Jana. Hey. Ayọ̀lá, ìwọ òṣì ló wù sọ́mọ yẹn. Ìwà burúkú ló wù sọ́mọ yẹn. Tóná, kí ló bad kí àfẹ́sọ́nà ẹ̀ kó ní nǹkan tó straight nípa ẹ̀ tó dẹ̀ sọ fún ẹ. Wo sórí mi gan tí mo jẹ́ ìyá ẹ̀. Mo ti notice láti ìgbà tó ti dé padà sínú ilé pé òun act strangely. Ayọ̀lá, ọmọ yìí tó wá jẹ́ kó yé mi wípé láti ìgbà tó ti dé sínú ilé o ò fi ọwọ́ kan òun rárá. Ayọ̀lá, kí ló ṣe tó ṣe nìkan rí? Nǹkan tẹ̀wọ̀ àti ẹ̀jọ̀ ń ṣe tẹ́lẹ̀ ó wá di pé o ò ṣe mọ́. Àtúnlọ́gbà tó kì í ṣòkòbó kí ló dé? Ayọ̀lá. Kì í ṣe kígbà tí mo kì í ṣòkòbó. Òkòbó ni mí. Ọ̀rọ̀ yìí ti dàrú òkùnkùn yìí ta kókó. Ayọ̀lá. Ìyá Ayọ̀lá. Ayọ̀lá ọmọ yóò lè ṣe mọ́. Ó ti dẹ̀ ṣinú ìwé. O pè lọ́kùnrin mọ́. Mo kú. Tèmi bá mi. Ẹ̀yin abiyamọ ẹ̀yẹ ẹ gbà mí. Ayọ̀lá, ìbò ló ti rìn kólé. Màmí kò yé mi. I don't understand. Mo kú. Ó kọjú òye mi. Mo kú. Ọjà agbára mi. Ó lè ṣe mọ́. Ẹ ṣe máa yes ma ikú dìde yes ma àmì náà kò ṣe jẹ́jẹ́ ọ̀rẹ́ ẹ̀sìn gbogbo ohun tí mo dẹ̀ ní kẹ́ ẹ ṣe pátápátá ní kẹ́ ẹ ṣe o yes ma ẹ ṣe gan ma dúpẹ́ ma ẹ ṣe gan ma fọlọ́ọ̀sì yes ma ọ̀tá fàṣọkè yìí dọ́bọ̀rí. dàbọ̀. ẹ̀san akẹ́ ọ̀ ẹ̀san ṣì ń bọ̀ wá.
Hello bàbá mi. Hello yàgbà. Ṣó o wà dáadáa? Àdúpẹ́. Tẹ́tí ẹ̀ sílẹ̀ kó gbọ́ mi. Ìyàwó ẹ tí wọ́n rán wá ó ṣẹ̀ṣẹ̀ kúrò lọ́dọ̀ mi ní ìsìn. Mo dẹ̀ ti pèlò oríṣiríṣi nǹkan fún. Mo ní kí wọ́n ṣe ọ̀gẹ̀dẹ̀ fún ẹ kó o jẹ. Gbogbo tán bá ti ní kó o ṣe pátápátá. Ìwọ ṣe. Kí n ló kẹ̀? Fọkàn ẹ balẹ̀. Ṣé ti wà gbé ni mà? Wọ́n bá ní kó o lọ́ṣọ funfun mọ́dì. Ṣé o? Má jà wọ́n níyàn. Fọkàn ẹ balẹ̀ pé kò séwu. Okay ma. Má jiyàn láfawódá o. Má bá wọn jiyàn o. Tó bá ṣe ń ṣe màmá follow wọn bẹ́ẹ̀. Kò sí wàhálà. Okay ma. Èmi náà pè yín láti feed yín back tó bá yẹ jẹ́ ma. Ó káre. Ó dàbọ̀. Okay ma. Auntie Rose. Wọ́n tẹ̀ra láti wọ̀ pa. Mo fẹ́ rí yín fún àwọn ọ̀rọ̀ kan tó wà very very important. Kí ló ṣẹlẹ̀ sọ̀rọ̀ náà? Ṣẹ́rí mi ò mọ̀ bóyá mo ti ṣe àwọn ọmọ mi àbí bóyá yín ni mo ṣe tẹ́lẹ̀ fẹjọ́ mi sùn mọ́ mi because gbogbo nǹkan tó yẹ kí n máa ṣe nínú ilé ni wọ́n ti ń tẹ̀ra láti stop me one after the other especially nǹkan tó wọ́n employ mi fún. Ẹ̀wọ̀n nǹkan tẹ́ ń ṣe yìí èmi ló yẹ kí n máa ṣe but àwọn ọmọ mi sọ pé kí n máa ní kitchen mọ́ láti ìgbà tí bùrọ̀dá ti dé pé kí n stop everything mo á gbogbo má jẹ́ pé mo ti ṣe mo ni mo ṣe ní pé kí n wá bẹ̀yìn pé kẹjọ nítorí Ọlọ́run pé kẹ bá mi bẹ̀ àwọn ọmọ mi tó bá ti pé mo ti ṣe wọ́n mi ti fẹ́ padà lọ sí ìlú wa báyìí o. láti ìgbà táyọ̀ láti dé a gbọ́dọ̀ máa tọ́jú ẹ̀ a gbọ́dọ̀ máa ṣèkẹ́ ẹ̀ gbogbo oúnjẹ tó rí pé mi àti mọ́mì ń ṣe a fi ń tọ́jú ẹ̀ ni tó bá jẹ́ pé nǹkan tí ìwọ náà lè ṣe a máa sọ fún ẹ bọ́ sórí oúnjẹ dídá má débẹ̀ nǹkan ṣe pé o ṣe mọ́mì ò ṣe anybody now. ṣé wàá very sure. o ṣe anybody. nǹkan tó wà very confusing gangan lẹ́sẹ̀ṣẹ̀ sọ yẹn because ṣẹ́rí tó bá sọ pé èèyàn ṣẹ̀ tí wọ́n á fìyàn sínú tí wọ́n fẹ́ léèyàn ló máa ń try láti remove ọwọ́ èèyàn kúrò nínú àwo díẹ̀díẹ̀ wọ́n máa yọ ọwọ́ kúrò láwo ní mo sọ pé kí wọ́n á bẹ̀bẹ̀ fún ìjọ nítorí Ọlọ́run. rárá kò rí bẹ́ẹ̀ má wọrí yẹn iṣẹ́ mi báyìí ó permanent ṣùgbọ́n. ṣé kí n support yín ní àwọn nǹkan tẹ́ ń ṣe. má wọrí mo kó tó máa ṣẹlẹ̀ aṣọ mi tó wà lókè yẹn ló bá mi sa síta lẹ́yìn yẹn kò sí ọ̀kan. Andros. ó ṣe gan ó ṣe yẹn. kí ló bá mi ṣe. adùn tó wà lára ọ̀gẹ̀dẹ̀ láyé ń jẹ adùn tó wà lára ìrèké ni ò jẹ́ kó kùtà lọ́jà gbogbo ẹ̀yin abiyamọ ayé abiyamọ ọ̀run adùn tó wà lára ọkàn mi ayọ̀ọ́lá ẹ bá mi gbà padà ẹ ṣé. Ayọ̀ọ́lá bó ṣe rí gẹ́lẹ́ ni mo ṣàlàyé fún ẹ yẹn o tójú tìyẹ́ làparò fi ríran o fúra o kò dẹ̀ ṣọ́ra ṣe kó má bàa jẹ́wọ́ mi ò rí jù báyẹn lọ tí mo bá tún rí nǹkan mi màá tún pè ẹ́ má jẹ́ kó gbọ́ àmọ́ kókókó la rán fàdítì fúra o ṣọ́ra ṣe o ó dà kó burú ó dàbọ̀. yọkọ mi oúnjẹ yóò ṣoúnjẹ yìí ẹ má gbé oúnjẹ Ayọ̀ọ́lá ni ẹ mọ̀ nínú àwọn ẹran tó máa ń láìkì lélẹ́yìí.
Ṣebí rice ni ẹ kò lè wọ kitchen kẹ́ sáré sè mí now. Mo worry ma ní pé kóun bá yín ṣe mi ṣe gbọ́. Má bínú. I go love. Ẹ ṣé kò má bínú ṣe gbọ́. Auntie Rose. Yes sir. Ṣé bí gáàsì là ń lò? Mo lè sáré so oúnjẹ yẹn ṣáfṣáf, ó máa sáré kọ́gà tó bọ́ọ̀lẹ̀ lásán ó ti rẹ̀. Mo bẹ̀rẹ̀ lẹ́kẹ̀jọ mo ní kó dá sọ̀rọ̀ mi ni. Lọ sí ọ̀dọ̀ gateman sọ fún pé káàdì tí mo rẹ̀ kó lọ ra káàdì mi wá. Kọ́ra nẹ́tíwọ̀kù. Any network tó bá ti wọ̀n ẹni kó rájọ. Ti máa ń dùn ìbínú these days. Mo kọ̀ rò pé mo kò lè. Ayomi. What's up? I'm fine. Pẹ̀lẹ́, ṣé kò wá stressful lákòókè sísá rẹ̀? Not at all. Pẹ̀lẹ́ ọkọ mi. Ṣé kí n bá lè kú ni àbí kí n bá lè ṣàìsàn? Kan tó sọ òye mi. Mo mí pé nǹkan tó fi sínú oúnjẹ. Ṣé kí n bá lè kú ni àbí kí n bá lè ṣàìsàn? Mi ò fi oògùn kankan sínú oúnjẹ. Kò sóògùn kankan bẹ́ẹ̀. Okay. O ṣe. Ayọ̀lá, mi fi gbogbo sí i. Bogunbajelo. Anisa ni sa wọn nínú gbòdù dúdú ní sáwọ wọn lọ́rọ̀. Adé afúkú gbàgbé tí sóbodè ọ̀run. Ọ̀pọ̀lọ́ kẹta wọn ní alọ́ọ̀rí pè. Tẹ̀tẹ̀ rẹ̀ gbàgbé pépé làtẹ́lẹsẹ̀ rẹ̀ tọrọ rẹ̀ dojúdé. Ọ̀rọ̀ rẹ̀ ò ní dojúdé má bí yín. Ọwọ́ àlàáfíà rẹ̀ dà. Yín sì gbẹ́rẹ́ kan sí ọ lọ́wọ́ àlàáfíà. Tí n bá ti lè sin sí ọ tán. Wọ́n rí i dájú pé fi òfin ọwọ́ àlàáfíà yìí kò fi gbá ọmọkùnrin. Nǹkan ọmọkùnrin rẹ̀ ó dìde lẹ́sẹ̀kẹsẹ̀. Tí wọ́n bá dè lórí ìkúnlẹ̀ àwọ̀ ò tú lórí ìdúró. Tán bá tún wá dè lórí ìdúró àwọ̀ ò kúnlẹ̀ tú. Tán bá dè lórí ìta mẹ́ta àgbàsálà àwọ̀ ò tú ní mẹ̀sìn ògúnkúrí. Tán bá tún dè ní mẹ̀sìn ògúnkúrí àwọ̀ ò tú ní mọ̀rìn àgbàdà. Tán bá tún wá lọ dè ní mọ̀rìn àgbàdà àwọ̀ ò tú dúró kó lè tà tí ń ṣe bàbá ń bá rí rẹ̀. Wo ọ̀rọ̀ rẹ ti dayọ̀ nǹkan ọmọkùnrin ó gbòòkú kẹ́tí bá ti parí ètò. Ẹ ṣe kò a máa rí yín bá. And what are you still doing here? Ṣé mo ti ní kó máa lọ lẹ́yìn kí ló ṣe yín báyìí? The last time I checked, this was my boyfriend's room. And who is that, your boyfriend? Rose, mo ti bá ẹ sọ with respect. Pé kò kúrò nílé mi. And now, pẹ̀lú àpọ́nlé yẹn náà, leave my room. Okay, mo ti gbọ́. Tó bá dìde, tó bá fún ara ẹ̀ ṣílẹ̀kùn sìn, màá mọ̀ pé o mí nìkan tó ń sọ. Oh, ìyẹn ló simple jù. I'm gonna open for you. Fóònù Ayọ̀ọ́lá ò lọ, fóònù ẹ̀ ò lọ, jẹ́ n pàjọkẹ́, àjọkẹ́ o, àjọkẹ́ o. Àjọkẹ́ ìwọ tún gbé fóònù. Ló ṣàwọn ọmọdé yìí. Bódà, àmọ́ bí Tádùkẹ́ wà ní tiẹ̀ báyìí. Ọlọ́run. Àdùkẹ́ ń bọ̀ ló wà wo gbogbo ohun tó wù kó máa ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí fi sílẹ̀ kó máa bọ̀ nílé wá gbé mi lọ sọ́dọ̀ àǹtí ẹ̀ má bí mi léèrè ọ̀rọ̀ jàre wá gbé mi lọ sọ́dọ̀ ẹ̀gbọ́n ẹ̀ ní kíákíá ó ṣe pàtàkì má pẹ́ o. Ojú mi ò ní rí bi
Mo like dress ẹ yìí o. Ring for me. Orí fún ẹ̀kẹ́. Olóòmọ̀ ní jẹ́ ká rógun ẹ̀fọ́rí o. Kí ló ti wá lò? Ǹtí lọ kọ́kọ́. Yàyà pọ̀ nílé lóko lọ lóògùn ṣùgbọ́n máa yọjú sí ẹ. Pẹ̀lẹ́ ọkọ mi. Màá wẹ̀ láìpẹ́. Rose. Mọ́mí. Kí ló ṣe é tójú ẹ̀ rí báyìí? Mo wà okay ma, kò rẹ̀ mí díẹ̀ ni. Ó wà okay? Yes ma. Lójú ẹ̀ dẹ̀ rí báyìí. Jóná, kí ló ń ṣe mí báyìí? Mo kàn ní kí n jókòó ni ma. Ayọ̀lá ńkọ́? Ó wà ní bedroom. Ayọ̀lá wà lókè. Ìwọ dẹ̀ jókòó síbí báyìí. Ó dẹ̀ ń sọ fẹ́mi pé kò sí nǹkan kan. Ṣé kìí ṣe pé ẹ̀yin méjèèjì ń jàṣà? Rárá mọ́mí, a lè jà ma. Ṣé bó wà ní yàrá ẹ̀ mi? Yes ma. Èmi á yọjú sí. Jàlámọ̀ṣẹ́ òkùnkùn tó lọ́dọ̀ Òṣùpá lọ́rọ̀. Wọ́n ti tó Òṣùpá lọ́rọ̀. Bogunbajelo, ọgbọ́n ṣì máa jẹ́ bó wá. Ẹ ṣì máa jẹ́ bó wá. Ọ̀tá fàsókè yìí dọ́gbọ̀rí. Ayọ̀lá. Ẹ̀san. Ọkọ mi sọ fún mi náà. Ṣó fẹ́ kémi náà máa sunkún ni? Kí ló ṣe é? Ṣé bẹ́ẹ̀ mi nìyá ẹ? Sọ fún mi. Ó ti rí bẹ́ẹ̀ ṣe fẹ́ kọ́ rí. Ó ti rí bí mo ṣe fẹ́ kọ́ rí. Kí ló rí bí mo ṣe fẹ́ kọ́ rí tó wá ń gbomijé lójú ẹ̀? Nǹkan ọmọkùnrin mi ti ṣiṣẹ́ padà. Nǹkan ọmọkùnrin ti ṣiṣẹ́? Olóhùn mà ṣe. Olóhùn mà ṣe. Kí ló dé? Ṣé torí pé nǹkan ọmọkùnrin yẹn tí ò ṣiṣẹ́ tẹ́lẹ̀ tó ti wá ṣiṣẹ́ sí ló wá jẹ́ kó máa sunkún ni? Dúnà Ayọ̀lá, ta ló yẹ kó gbàlù kó gbàjó kó máa jó tí ò bá ń ṣe wọ? Kò lè yé. Kò lè yé mi. Gbogbo sórí èmi kò fẹ́ kó yé mi. Tó bá dé lórí kíní ẹ̀ tí ò ṣiṣẹ́ tẹ́lẹ̀ tó wá ń ṣiṣẹ́ ń sìn, mi ò fẹ́ kó yé mi rárá. Kó má yé mi o. Kó má yé mi. Ẹlẹ́dàá mi mo dìyẹ mú. Mi ò gbọ́dọ̀ jábọ́. Ó ti ṣiṣẹ́. ìgbéyàwó ọmọ yín wọ láti fi ṣe iṣẹ́ ibi rárá. Mo ṣe láti fi ṣe yín lóore ni àti láti fi rànra mi lọ́wọ́. Àbúrò mi ń ṣe owó náà bí prostitution. Mi ò lè sọ òdodo ọ̀rọ̀ nítorí ọ̀rọ̀ tọ́ sí mi lẹ́nu. Gbajúmọ̀ èmi kò ní gọ́ra èmi náà ní gọ́ra mi láìláì. Ibi tí ní ṣọ́ọ̀bù mi ní ìgbà ṣọ́ọ̀bù tó ṣòdì. Ọ̀yá mi
káàsán. Àbúrò mi. Sá. Gbogbo ẹjọ́ tẹ̀ ń rò látàárọ̀ pátápátá ni mo gbọ́. Gbogbo ẹ ṣe ń sọ tó ń dùn mọ́ yín tẹ̀ ń rẹ́rìn kàkàkàkàkàkà gbogbo ẹ mo gbọ́. Àbúrò mi. Àbúrò mi. Ọmọ tá bá má bá sọ̀rọ̀ tó warùn kì. Ó máa ṣe tán tó fẹ́ parun ni. Ok, gbogbo nǹkan tó ń ṣe yìí, o rò pé ayé ló ń gbé ṣá? O rò pé nǹkan tó tọ́ sí ẹ ló ń wù níwáyé? Torí kò I don't even understand. Really? Dami, ẹ mọ̀ nǹkan. Ẹ má bínú. Jẹ́jẹ́ lọ̀rọ̀ dẹ́ jókòó báyìí tẹ́lẹ̀ lọ tọ́nà wà torchlight ilẹ̀ lò. Ẹ jọ̀ọ́ bàdá mi, ṣé ẹ̀yin kọ́ ni ẹ wá bá mi ní last week tẹ́ béèrè owó ilé lọ́wọ́ mi? Ẹ jọ̀ọ́, èló ni owó ilé tí a san ní last week tó lọ yìí? Má ṣe rántí vividly. Ìtàn kò fún bóyá bí 700k ló kó fún mi pé 700,000 naira. Ó dẹ̀ jẹ́ kí n mọ̀ pé owó iṣẹ́ ni. Pé gbogbo àwọn iṣẹ́ tó ṣe, àwọn nǹkan tó yọ nínú salary ẹ̀ kọ̀ọ̀kan ni. So kí wá ní nǹkan tó ń try láti sọ bí pé kíni? Nínú period tá wà yìí. Ẹ̀gbọ́n, ṣebí mo ṣe transfer sí last week. Owó tó ní kí bẹ́ẹ̀ send sí wọn. Ibo lẹ fi ìpà sí owó tá à ń send sí. Iṣẹ́ yìí náà là ń ṣe, ẹ wá ń give advice. Ẹ̀gbọ́n mi, ẹ ká sòtọ́. Ẹ tó bá sọ pé iṣẹ́ aṣẹ́wó dà kò ní dáa. Ogun ló máa pa. Iṣẹ́ aṣẹ́wó ti dùn jù. Àsanwó náà, àsanwó mi, àsanwó ilé gan. Owó lọ́wọ́ gan àsan. Gbogbo ẹ̀ báyìí lọ́fẹ̀ẹ́ ló bá dé. Bẹ́ẹ̀ni. Ẹ wo ẹgbẹ́ wa ṣẹ́ tẹ̀lé mi bí mo ṣe wà tẹ̀lé mi yìí. Wọn ò tí ì bí ìyá ọkùnrin náà dáa. A sanwó kó tó gun rí mi. Wọn bí ìyá ẹ̀dá. Kò lè work. Ibo ló ti ń lọ? Ọ̀rọ̀ owó là ń sọ yìí. Pẹ̀lú mi. Ẹ̀dùnà báwo gan lẹ ṣe rò pé owó mi ṣe high tó yẹn? 700,000 lẹ́ẹ̀kan náà fúnlé last week just like that. Ṣé yóò mọ̀ wípé èmi ló ń pè ní ẹni tí kìíní ẹ̀ ń sọ èdè mẹ́ta? Ó ń sọ English, ó ń sọ Yorùbá, ó tún ṣèdè míì kún. Nínú recession. Ó wá ṣàṣẹ́wó. Ó dé wo yẹ́bùlẹ̀ ń lọ sí ìjáde ìwà ìwòye bẹ́ẹ̀. Ẹ lọ mú bẹ́ẹ̀. Ẹ̀yin girls. Gbọ́dọ̀ tẹ́sán ti yé mi. Mo understand. Kódà mo kàn kọ́. Bọ́dá mi ni ti máyà. Bọ́dá mi ẹ lọ kọ́. Ẹ̀yin máa wọrí owó àmọ́ wọlé bọ̀dá mi. Àbúrò àwọn ti endorse ẹ̀ nìyẹn. Wọ́n ti endorse ẹ̀ nìyẹn. Ẹ máa nǹkan tó wọ́n lè ṣe láyé. Mo mà kàwé. Mo gboyè. Ṣùgbọ́n iṣẹ́ yìí náà ni mo wáṣẹ́. Mi ò rérè kankan bẹ́ẹ̀. Àbúrò mi ṣe gbégbá òwò nàbì nìyẹn. Ìgbà náà dùn gan-an. Àmọ́ kò pẹ́ lóru ọjọ́ kan. Mo jí ní kíákíá pé kí n tètè lọ pọn omi àbúrò mi máa fi wẹ̀ tó bá dé. Méjì dúró ọmọ Ádámù kan sùn lórí aráyé sọ pé kí ló ń jó wọ́n ní bí àbúrò mi ṣe fi kú ṣàgbà mí nìyẹn o. bí mo ti discover pé wọ́n fi àbúrò mi ṣe rituals ni mo dẹ̀ pinnu mo rí pé mo túṣu dé ìsàlẹ̀ ìkòkò kí n lè mọ ẹni tó fi àbúrò mi ṣe o. mo kọ̀ láti fìjà fọlọ́run jà
mo pinnu pé mo máa gba ẹ̀san lára Chief Benson. Àmọ́ Chief Benson fàájú lọ́wọ́ mi. Ó pa mí lábúrò. Wọ́n tún rán mi lọ sẹ́wọ̀n. Gbogbo bí mo ṣe wà lẹ́wọ̀n, nǹkan méjì ò dùn lágbárí mi. Àfi ẹ̀san, ẹ̀san, ẹ̀san. Bí mo ṣe máa gbẹ̀san ni mò ń rò. Tó tí mo sá jáde. Bí kí n wá bẹ̀rẹ̀ sí gba ẹ̀san mi. Ìdùnnú ni mo tún realize pé gbogbo pictures mi ti wà everywhere. Pé wọ́n wá mi kiri. Bí tí mo ti ń sàsálà ni mo fi sáré títí dé ìlú Adálémọ̀. Tọ̀ yẹ lẹ́kọ̀ọ́ lọ. Ìyẹn lẹ́kọ̀ọ́ ló mú mi mọ ẹni tó ń jẹ́ ìyá títí mi. Nígbà tí mo ti wo ilé káàkiri tí mi ò ti rí ẹ, mo ti mọ̀ pé bí náà ni wàá wá dá nìkan jókòó sí. Dàpọ̀, kí ló tún fa omi lójú báyìí nísìn? Kí ló ń bà ẹ́ nínú jẹ́ gan-an tó lè ṣàlàyé fèmí? Àbí látìgbà tó ti dọ́dọ̀ mi níbí, mi ṣáà mú ẹ ní ìmú àlejò, ìmú ọmọ ni mo mú ẹ. Ó yẹ kó lè bá mi sọ̀rọ̀ kẹ. Màmá, àwọn iṣẹ́ ẹ̀rí páyé mi ti bàjẹ́ ni. Ayé ẹ̀ ò ní bàjẹ́ o. Èmi ò fẹ́ kó o fi ẹnu pe ìpèkúpè sí rẹ lára o. N tó bá ṣẹlẹ̀ gan-an ni kó ṣàlàyé fèmí. Ọ̀rọ̀ ò ní tóbi títí káfọ̀bẹ̀bù, ẹnu iná là á fi sọ. Ẹ̀yin náà mọ̀ pé mo sá kúrò lẹ́wọ̀n ni. Mo sá kúrò lẹ́wọ̀n nítorí kí n lè carry out mission tí mo fẹ́ carry out nígboro ni. Mo dé gboro tán, mo rí pé mo ti wà wanted nígboro, wọ́n wá mi. Mission tí mo fẹ́ carry out ò ṣe carry out, mo dẹni tó sá wá síbí. Màmá, ṣé inú ìlú yìí ni mo fẹ́ darúgbó sí ni? Bó ṣe wù mí lọ́kàn, mi ò mind kí n carry out mission mi yẹn tán o, kí n tún wá padà lọ ṣẹ̀wọ̀n o, àmọ́ mission yẹn mo fẹ́ carry out. Ṣé kò jù bẹ́ẹ̀ náà lọ? Kò jù bẹ́ẹ̀ lọ. Ó dẹ̀ lójú pé kò jù bẹ́ẹ̀ lọ? Kò jù bẹ́ẹ̀ lọ. Ọ̀dà, wá fún mi ní ìṣẹ́jú méjì sí mẹ́ta, màá padà bọ́ta nísìn, èmi àti ẹ̀ àjọ débi kan. Àjọ débi kan. Àjọ débi kan. Ògbóǹtarìgì oníṣègùn ni bàbá tó bí mi lọ́mọ. Ọlọ́wọ́ ọdán tí gbogbo ayé ń wárí fún mi. Bàbá mi, àkànbí ògún, ọmọ àfìrìmọ̀jò. Ọwọ́ bàbá mi ni mo ti jogún agbára o. Tó fi jẹ́ wípé kò sí nǹkan náà tí mo fẹ́ tú àti tí mo fẹ́ dè tí mi ò rí ṣe. Àmọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí, iná kan ń jó mi lábẹ́ aṣọ. Mo dẹ̀ ti gbìyànjú láti paná náà tí mi ò rí pa. Léyìí tí wọ́n wá dé pẹ̀lú ìṣòro tó gbé wáyé, mo ṣetán láti ràn ẹ́ lọ́wọ́ níwọ̀nba ìgbà tí ìwọ náà bá ṣetán láti ràn mí lọ́wọ́. Màámi, kí ló dé tẹ́ tún padà sẹ́yìn? Kò sí ohunkóhun tẹ́ ẹ fẹ́ ní kí n ṣe tí mi ò ní ṣe fún yín gẹ́gẹ́ bí ìrànlọ́wọ́. Níwọ̀nba àgbà tẹ́yìn náà sọ pé ẹ ti ṣetán láti ràn mí lọ́wọ́, má ṣe. Wá ṣe? Má ṣe, màámi. Wá ṣe? Dandan ni màá ṣe. Dàpọ̀, mo fẹ́ sọ ẹ́ di aláṣọ mẹ́ta lẹ́ẹ̀kan ṣoṣo. Aláṣọ mẹ́ta lẹ́ẹ̀kan ṣoṣo. Ó kárí. Ṣó wá rí àṣejẹ tó jẹ yìí? Ìpìlẹ̀ lásán ni o. Orí orógbó yìí, inú ẹ̀ la parí iṣẹ́ sí. Ó yá gbà kó gbé mi.
káre agbára ti dé ó rí ó ti wá di èèyàn mẹ́ta nínú ìwọ nìkan ṣoṣo ìtumọ̀ aláṣọ mẹ́ta ni sórí òrékelẹ́wà tó wà lẹ́gbẹ̀ẹ́ yìí àwọ̀ tiẹ̀ ni wàá lọ fi máa ṣiṣẹ́ nílùú Èkó wàá fi parí gbogbo iṣẹ́ tó fẹ́ ṣe ń bẹ̀ pátá àwọ̀ tiẹ̀ gangan ni wàá fi máa ṣiṣẹ́ nínú ìlú tá a wà yìí ó wá rí ọ̀dọ́mọkùnrin tó ń wò yìí ojú tó ń wò yìí ọmọ tèmi ni àwọ̀ tiẹ̀ ni mo fẹ́ kó lọ máa fi ṣiṣẹ́ nínú ilé ọmọ tèmi nítorí wọ́n ti jẹ́ kó yé mi wípé tí ọmọ mi ò bá fi ojú rí ọmọ ẹ̀ yìí ara ẹ̀ ò lè yá o ìyẹn ni ìrànlọ́wọ́ tí mo fẹ́ kí ìwọ ṣe fẹ́ mi ó rí bí mo ṣe lágbára tó yìí ìkìlọ̀ wà fún mi wípé mi ò gbọ́dọ̀ fi oògùn fa ọmọ ìwálé kò jù bẹ́ẹ̀ lọ àmọ́ ní báyìí mo fẹ́ kó jẹ́ kó yí ẹ̀ wípé nǹkan kan wà nínú àgọ́ ara ẹ̀ tá a ti gbà o dípò agbára tá a gbé wọ̀ ẹ́. kí ni nǹkan náà wà. ó káre níwọ̀nba ìgbà tí agbára ìbá ṣì ń bẹ nínú àgọ́ ara ẹ̀ nǹkan ọmọkùnrin yẹn ò lè ṣiṣẹ́. kò jù bẹ́ẹ̀ lọ bíṣẹ́ ò bá pẹ́ ni ẹnìkan ìpẹ́ṣẹ́ ó ti yá. ẹ ṣe máa. lóòótọ́ mi ò jẹ́ kí grandma mọ̀ pé mo fẹ́ wá pa èèyàn nígboro ni nítorí inú ìrònú kára yín lè yá tí wọ́n wà kò jẹ́ kán ṣe ìwádìí bóyá mò ń parọ́ ni ọjọ́ tí mo ti wọnú ilé ni mo ti mọ̀ pé Chief Benson lọ́kọ yín. mo mọ̀ pé mo ti ṣe àṣìṣe mo dẹ̀ mọ̀ pé mo ti jẹ́ ìwọ èmi àti ọmọ yín dẹ̀ ti fi ojú kanra ọmọ ẹ dáríjì mi. Ayọ̀lá ọmọ mi. Ayọ̀lá sọ̀rọ̀ àmì sọ̀rọ̀. Ayọ̀lá. 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 Ọkọ mi o. Ìwọ ni. Bọ̀. Má bọ̀ dànù. Control gate. Ordinary gate only control gate. Jo kí ló dé tó jẹ́ kí wèrè person wọlé. Crazy person kí ló jẹ́ kó wọlé fún. kí ni jẹ́ crazy person. Hi! Jo kí ló dé tá fi ẹjọ́ ìyàwó de tó lè gbé ordinary ẹ̀dẹ̀ ó lè gbé ẹ̀dẹ̀ ó wá jẹ́ kí wèrè person kó wọlé èèyàn tó ti ìyàwó rẹ̀ tó wá wọlé sínú lẹ́ǹsì. wèrè ni crazy person dákun ṣe Ayọ̀lá ló ń pè ní crazy person. Ike ṣé màá wá lọ mú ọ̀bẹ ìwọ̀n ala orí rẹ̀ báyìí ìwọ̀n àkó brains sínú ọpọlọ rẹ ni èmi ló ní màá máa sọ brains sínú senseless yẹ èmi ló fẹ́ máa sọ brains sínú senseless yẹ Ike Ayọ̀lá tó jẹ́ pé jẹ́jẹ́ rẹ̀ lọ́mọlọ́mọ dìde láàárọ̀ bíi aago 7 ló mẹ́wùwọ̀ ó sì bá tiẹ̀ lọ ìgbà tó sì ṣetán tó ń bọ̀ nílé ọmọlọ́mọ ó sì lọ ṣe ragis. Kí ló ń jẹ́ ragis dé? Ragis ni tí àwọn ọmọ yẹn bá ti kàwé tán wọ́n wá lọ kó nǹkan kùn wọ́n kó nǹkan dì wọ́n tọ́ nǹkan sójú ragis day. wọ́n máa fún wọn rówó níbẹ̀. wọ́n máa pawó gan. burúkú wọ́n máa rí burúkú owó ragis day. Iskiru ṣó lè sáré bá mi máa ń wo nǹkan tí mo ń ṣe kí n sáré lọ́wọ́ sùn
sharp mo ti dé pápákọ̀pá má kọ̀rọ̀ sáré kó nǹkan wọ̀ ní ìsìn máa pawó wálé. o fẹ́ lọ sí hospital. mo fẹ́ ṣe raggings day. ok èmi ìnílé bẹ́ẹ̀ ìnílé jẹ́ kó lọ sí hospital. ayọ̀rá máa ti pawó gan-an. èmi géètì lèmi ìwọ kúkà tó kálukú tó kọ́ mú kádàrá rẹ̀. ayé ọlọ́mọ náà èyí ẹlẹ́dẹ̀ àkùkù dọ́yọ̀ lọ́jọ́ kan ariwo rẹ̀ lákòókò pọ̀. Àjọkẹ́ ṣé kò sínú ilé yìí Àjọkẹ́ kí ló ní tí mo pe fóònù ẹ títí tó gbé. mo ń ṣàjẹ yín. ọmọ tó wà nílé ìyá. èyí náà ti gbọ́. ọ̀rọ̀ mo ti gbọ́ kọ́ ń bọ̀ ló wà. ó wà lókè. ó wà lókè. bẹ́ẹ̀ni má ní ẹgbẹ́ bá mi lé kúrò nílé o. Ayọ̀lá fúnra ẹ̀ kọ́. Ayọ̀lá wẹ̀ lọ́wọ́. ó ti dá. báwo lè ṣe gbọ́. wọ́n mi kọ́ pé mi pé kí n mú kìkì ń gbé àwọn wá síbí báyìí ni mi ò understand nínú nǹkan tó ń ṣẹlẹ̀. ọjọ́ àti sùn torí Bogunbajelo ọgbọ̀n ń ṣe ń jẹ́bọ̀. ẹ gbà mí o. Mami tí mo kú orúkọ sí ẹ tí mo kú orúkọ sí ẹ wọ́n ní kú lọ́wọ́ wọ́n ní kó tó máa ṣẹlẹ̀ sí ẹ wọ́n ní kó tó máa. Bẹ́sẹ̀ mami kí ló ṣẹlẹ̀ ọmọ yìí ti kú ó ti kú kí ló pa mo tó pákó ló ṣe pàtàkì báyìí o ohun tó wà lẹ́yìn ọ̀fà ó jẹ́jẹ́ lọ. ìyá wa ẹ̀yin náà kòkò ìbámu ti ṣe ẹ̀yin ò mọ̀ pé iye ẹ̀ṣẹ̀ bàbá àwọn ọmọ yìí ó ní ọmọ yìí ń jẹ. ní báwo. ṣé bẹ́ẹ̀ náà mọ̀ pé ó tẹ́ǹdì ni títẹ́ tó tẹ́ǹdì òun ló fa wàhálà tí ń ṣẹlẹ̀ lórí àwọn ọmọ ìtàn jìyà rẹ̀ wọ́n sì sọ pé á bẹ̀ṣẹ̀ bàbá wò lára ọmọ látòrí ìran kìíní ìkejì ìkẹta bá a sì máa béèrè lọ́nà. ẹ máa wò ká gbà ní pé mo ti ṣàṣìṣe àmọ́ ọ̀bẹ ti bẹ́ ọmọ lọ́wọ́ àwájú ọ̀bẹ nù ọ̀bẹ ti ṣe ní tí ó ṣe gbogbo tó wà nílẹ̀ yìí nísìn ẹ ràn mí lọ́wọ́ kí lọ́nà àbáyọ. àtúnṣe rẹ̀ lágbára torí ẹ rí ọmọ aláṣọ mẹ́ta hàn irú ikú tó bá pa ọmọ náà ìjọ tó bá fẹ́ kú irú ikú tó bá pa á irú ikú náà yóò pọ̀ ọmọ tìyín náà. bóyá mọ́tò kọlù ni o àbára ń sàn pa àbígi yalù odò gbé lọ ikú kíkú tó bá pa náà ni ó pọ̀ ọmọ tìyín. àyàfi tí aago 12 òru ọjọ́ tí pọ̀ ọmọkùnrin yẹn tó bá rí kọjá tí kù yẹn bá ilé Ọlọ́run fi yọ bí ó bá ṣe bẹ́ẹ̀ ìjọ tọmọ ń kú náà lónà òkú irú kan náà ni wọ́n jọ kú. ọkọ mi má sunkún kò sí nǹkan tó máa ṣe ẹ kó o ní kú kankan kú ẹ̀yin kété báyìí lọ fọṣẹ. oògùn ni mọ́ mi. oògùn bẹ́ẹ̀ ó dẹ̀ wà powerful gan at least ó máa jẹ́ kó sùn fún 6 hours. wákàtí mẹ́fà. bẹ́ẹ̀ ni. kí ni aago wí lọ́wọ́ tiẹ̀. aago 9 ti lọ. aago 9 10 11 12 aago kan aago méjì ó ti kọjá ó ré kọjá ó ti kọjá ní ọkọ mi. pẹ̀lẹ́. o lè kú o lè rọ̀ náà wọ́n ti lé òògùn tó lè á lò tó wákàtí mẹ́fà rẹ̀ wàá sùn dáadáa pàtó wákàtí mẹ́fà bá fi máa pé aago 12 ti rí kọjá ikú ti rí ẹ kété ó rí ẹ kété. òní kú kọ́kọ́ bí kò ṣe iye bọ̀rọ̀ náà mi ò ní fojú sùn. kàn ní ọ̀ṣẹ̀. mi ò ní fojú sùn. kàn ní ọ̀ṣẹ̀. Ayọ̀lá. máa ló ti sùn. ṣó sùn mi. ó sùn. omi. oògùn lágbára ń gbà náà nísìnyìí. ó yá ẹja tẹ dáadáa. ó sùn dáadáa. ẹ jẹ́ ká ṣe kó sùn dáadáa.
Masoji. Ayọ̀lá. Omi. Kò sí nǹkan kan. Agbára Ọlọ́run. Kò sí nǹkan kan. Agbára Ọlọ́run. Ó hàn. Àdúpẹ́. Olúwa ṣeun. Olúwa ṣeun. Ìwọ máa wágo. Máa wágo. Kò ṣe Odueke. Kò gbọ́dọ̀ ṣe. Agbára Ọlọ́run. Kò gbọ́dọ̀ ṣe. Ọkùnrin ṣe. Chai! Hey! Hey! Kí ló lè máa ṣẹlẹ̀ nínú ilé báyìí o? Dákun wá, kí ni colours problems ẹ? Sọ fún mi, kí ni colours problems ẹ tó wá fẹ́ para rẹ tó ṣe ṣáì látà kí ló dé? Ìwọ ló ń sọ̀rọ̀ yẹn jáde lẹ́nu ẹ̀. Ìwọ ló ń béèrè irú stupid question yẹn lẹ́nu ẹ̀. Tó jẹ́ pé ibi lè mi àti ẹ wà táwọn èèyàn wà nínú ilé láti ara. Ibi ló dúró sí o. Ti one very 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 psychological person tó wọlé. Another one ló wà lókè tó normal. Àwọn èèyàn wá di méjì. Àwọn èèyàn dẹ̀ jókòó tí wọ́n láti ara àwọn ọ̀bọ̀lẹ̀. Àwa méjèèjì wà ń bíbá dẹ̀ wá very calm. Ó dẹ̀ sọ pé mo ní problem mo wà very calm. Ike sórí ibi tèmi ọmọ Yorùbá tèmi fi ní làákàyè ju Ọlọ́run Ike ò ní làákàyè rárá ṣé ìwọ ò mọ̀ wípé Ayọ̀lá ìbejì ni ìbejì láyọ̀lá so wá rí ilé tó wà nílé lókè o òun ni Táíwò ilé tó wọlé lẹ́ẹ̀kan òun ni Káyọ̀dé sórí bó ṣe dé tó máàsì wọlé báyìí tí mo wò báyìí Káyọ̀dé rè kókó ó ti ya wèrè tipẹ́ jẹ́ wá tún wá jẹ́ kí n bọ́ọ̀nù brain yẹn so wá rí Táíwò tó wà lókè o òun ló jẹ́ kí Káyọ̀dé tó ti ya wèrè láti yọ ọdún yìí òun ló jẹ́ kó já wọlé báwọn ó ń bá wọn parí ìjà látàárọ̀ ni. Òwe jókòó ọ̀nà mẹ́ẹ̀mẹ́ o èmi náà ń wò látara wọ́n sọ bẹ́ẹ̀ náà pé ìgbà téèyàn ti di méjì tó ti wà nínú ilé dájúdájú ìbejì ni wọ́n lóòótọ́ o. Ìbejì ni wọ́n bá wọn parí ìjà látàárọ̀ ni ike ò ní làákàyè rárá. Àmọ́ má jọ wọ́n lójú kó tó parí ìjà náà tán. Má surprise wọn. Kí ló ṣe kí ló fẹ́ ṣe. Má dáná lẹ́dẹ̀ wọn. Ikechukwu tó bá ti wá dáná tán má gbàgbé pọ́sọ̀nsì mi. Ẹ bá ṣe máa ń ṣe àárẹ̀ má jọ̀wọ́ náà lójú. Mo jẹ́rìí ẹ̀. Wo má jọ ẹ́ lójú tó jẹ́ pé. Mo jẹ́rìí ẹ̀. Mo ẹran méjì ni kò ní. Mi ò ní fún ẹ jẹ. Kò ní dáa fún ọ. Ẹ dá fún mi. Ojo gàtẹ́ kò fẹsẹ̀ méjèèjì tìró ọmọ Ádámù kan sùn lórí aráyé sọ pé jó ló ń jó wọ́n ní ìjó ló ń jó. Alùbàtà ń darí ó ń lùlù ọlọ́gbọ́n ló lè jó ọlọ́gbọ́n ló lè jó. Ọ̀rọ̀ yìí ti dàrú òkùnkùn yìí ta kókó ó ta kókó. Lọ́wẹ̀ làwọn lùlù àgídìgbò ọlọ́gbọ́n
ọlọ́gbọ́n nìkan ló lè jó ọlọ́gbọ́n nìkan ló lè jó. jà lọ́mọṣẹ́ òkùnkùn tó lọ́dọ̀ òṣùpá lọ́rọ̀ wọ́n ti dóṣùpá lọ́rọ̀. Bogunbajelo ọgbọ́n ṣì máa jẹ́ bọ̀ wá ẹ ṣì máa jẹ́ bọ̀ wá. ọ̀tá fàsókè yìí ló borí ẹ̀san àtẹ̀ ọ́ ẹ̀san ṣì ń bọ̀ wá ó ṣì ń bọ̀ wá. ọmọdé burúkú ó bójú ẹ̀yìn ọjọ́ kan lolúwẹ̀rẹ̀ ń pa ní ọmọdé ọjọ́ kan lolúwẹ̀rẹ̀.